bẹ́ẹ̀ bá wá mi wálé o bẹ́ẹ̀ bá bá mi nílé mo ti ra jílété dé níbi wọ́n gbé ń jẹ̀ka kan tó mọ̀ ọ̀yàn gan olóríire ọmọ wọn nígbè mí ire rẹ̀ ọ̀nà lápọ̀ àkànmọ́ ọmọ Adegboyega olóríire ọmọ wọn nígbè mí ra jílété dé ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún ọ̀nà ọlápọ̀ àkànmú mọ́ tiẹ̀ láàrin wa ọ̀pọ̀ ọdún lónìí ẹni re èèyàn yìí olówó tí fowó ṣàánú ó ṣe fàlejò ó ṣe fónílé ẹ̀rí bàbá rẹ̀ ní re tí bá ń sọdún ó yẹ ká kọrin kírú wọn ní irú wọn ò wọ́pọ̀ láwùjọ àkànmọ́ ọ̀pọ̀ ọdún ẹni re èèyàn yìí ọ̀dà lójú ọ̀dà lẹ́nu ọ̀dà nírìn ẹsẹ̀ méjèèjì ọ̀nínú re ọ̀sìn lọ́kàn re káre bá mi àkànmọ́ ọkọ̀ àtọ́kẹ́bọ́ tí ṣe náà ni ọ̀sìn mọ́ ṣe kò ní rẹ̀ ọlọ́run níjọ́ kọjú pọ̀ ọ̀pọ̀ ọdún lẹ́ o olúwa tóyìn ló gbé mi wá bí ó ní kìyọ́ ní keje gbẹ̀jọ ó ní kìyọ́ ní gbẹ̀ndínlógún tí bẹ́ẹ̀ ló ti rú bẹ́ẹ̀. bàbá bólúwá ti fẹ́ bàbá tó fún mi bàbá ọláyínká o ikú oníjà ọgbà lọ́wọ́ àwọ̀ àrùn oníjà ọgbà lọ́wọ́ àwọ̀ ọ̀lẹ̀ mọ́ ń ṣe ìparí ó sì mọ̀ ká ọkọ̀ ọdún. Ògbómọ̀ṣọ́ nílé bàbá tó bí ọlọ́mọ bí n bá fẹ́rẹ̀ bẹ̀ gbogbo ẹ̀ ló yé mi yékéyéké ọkọ̀ Abọ́sẹ̀dé Àtọ́kẹ́ o ọmọ Adégboyega àkànmú àròdákùn gbéra lẹ̀ ọ̀dì ìdẹ̀rọ̀ láwùwò bọ́ ọgbọ́n mi ọ̀dì ìdè tàbí wèrèwé ní tẹ̀kútẹ̀ lé àsùnparadà ní sígí àjà bọ́ ọgbọ́n mi ọ̀dì ìdè mo mọ̀ fárọ̀ láwùwò lónìí ọ̀pọ̀ ọdún ọ̀sìn ikú àṣeyẹ kò ní rẹ̀ ọ́ agara ò wá níjà ọ̀ nílé ayé. Ògbómọ̀ṣọ́ ògbọ́n àfọ̀gbọ́jà Ògbómọ̀ṣọ́ ajílété níbi wọ́n gbé jẹ̀ka kan tó mú ọ̀yàngàn Ògbómọ̀ṣọ́ ọmọ àfọ̀gbọ́jà ògbó ní bá ọjà lọ lọ́gbọ́n náà ṣe bèrè lájagun gbadé ń bá ọwọ́ ṣe ni mọ́bànjà wọn olówó ẹ̀ wọlé ajagun gbadé olódògbò gẹ̀rìrì lójú òun òfìfo ọjà lálẹ́ gàgà àkànmú o farabalẹ̀ mọ́ fòye bọ̀rọ̀ ẹnu mi lọ ìyá bàrúkú wọn lẹ̀ gbọ́dọ̀ roko bàbá bàrúkú wọn lẹ̀ gbọ́dọ̀ sojòjò kókó gbẹ̀gì ló sọnù ní bàrú lé ńlẹ̀ sunkún títí lẹ̀ dákẹ́ ẹkún mọ́ láyé ń wọ́ ọ̀dẹ létí gbére bàrú sí ọ̀dẹ sùnkú àbá ibi apẹ̀rin sí ńlá ń pè lókè lérin ibi apẹ̀fẹ̀ sí ńlá ń pè lókè àfọ̀n ibi apọ̀rá sí ńlá ń pè lókè ọ̀rá bàbá yìí jagun títí tán ló bá fà kóró sọ́jà jagun àkànmú ogun òjàjàjà kókó Ògbómọ̀ṣọ́ ajílété rí láyé ńkọ́ ọ̀dẹ létí gbére ènìyàn mèrè lápá olúmọ̀ níyàn mejò tí rìn sọ́nísọ́ní bẹ́ẹ̀ ròde ẹ̀ mọ́ ń tọrọ aṣọ bẹ́ẹ̀ ròde ẹ̀ mọ́ ń tọrọ ẹ̀wù láni ọ̀kẹ́ ní níta níjẹ́ tọrọ ejò lẹ́wọ̀ ẹ̀yìn láni ọ̀ka ọmọ akéré digun ọmọ abẹ̀rẹ̀ tógun alọ́rọ̀ ni mo gbọ́n aládé bẹ́rù bá ní ọmọ ní tiẹ̀ bẹ́rù bá ní ọmọ ní tiẹ̀ ìwọ̀fà á ní tiẹ̀ níyànà tọ̀ ẹ kárẹ̀lé abẹ̀rẹ̀ tógun ẹ lọ rèé lọ́rọ̀ bàbá níbi tí bàbá yìí ti ń kọ́ká wọlé ní yàtúrú ọkọ tí ẹ rí òbímọ nítòjú náà kẹjọ lá òbímọ nípò wá gbèsè rí Adégboyega o bàbá ọláyínká ìwọ ní kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́lọ́wọ́ ẹ sọ fún lẹ́mọ́lẹ́mọ́ kó má lẹ́mọ́ mọ́tò róńjẹjọ ni ẹ sọ fún láfèláfè kó má láfè mọ́tò róńjẹjọ ni ẹ sọ fún gbálẹ̀gbálẹ̀ àràwé kó má gbàràwé mọ́kànlá lè mọ́ rí bí yan nílé yín ọ̀ká tí ẹ rí kò bímọ nítòjú nù kẹ̀lẹ́ ọmọ gígùn ejò ọmọ ejò tí rìn sọ́nísọ́ní bí n bá ní mọ́ lọ ní àbẹ̀ ń gbogbo ẹ̀ ló yé mi yékéyéké lé ọmọ olúmọ lápá òní gangan làyájọ́ ọjọ́ bí rẹ bàbá ọkọ àmórípò
bàbá bólúwá ti fẹ́ èṣù níṣe lírí ìyọnu ara rẹ̀ yóò mọ̀ lé ní òjòjò níṣòwò kọ́lé má lè nájà kókókó làárọ̀ tá lè bá mi àgbàlagbà òye ọtí wá ṣọdún eléyìí iná eléyìí ò ní pinmọ ọdún fún ọ lọ́dọọdún lọ́mọ bẹ́ẹ̀ àsọdúnmọ́dún àwọ̀ àsọdúnmọ́dún àzozùmọ́sù àwọ̀ àzozùmọ́sù onírẹ̀ ọkọ̀kọ̀kọ̀ lára rẹ̀ ó mọ̀lẹ́ òjòjò oníṣòwò kó má lè nàjà ọkọ̀kọ̀kọ̀ làárọ̀ tá lè ibi barapa là abẹ́tò nínú oko ibi gìjàgìjà ńlá abẹ́kùn onírẹ̀ ọ́ lè mọ̀ ń ṣe ipa rẹ̀ ó ṣe ìmọ̀ká lágbára ọba dání wáyé bá mi ò ọ̀ọ́ní kòkònà ìkònà oníkò ọ̀ọ́ní bùrìnbùrìn kọ́ bá wọn jíjọ́ ẹlẹ́yà láwùjọ ibi ẹgbẹ́ ti ń náwó ọlọ́run oníjọ́ ọ̀nà gidi gbẹ̀dẹ̀ nírọ̀ kókó lágbàlá